Muritàlá ṣèjọba oṣù 6 péré làwọn Dinka bá fìbínú yìnbọn pa ní gbangba. Aago 7 ti kọjá ìṣẹ́jú 15 síbẹ̀ wọn kò tí ì kó wọn dé. Àwọn èrò tò lọ bíbà, orí àwọn èèyàn sì lọ láti ibí yìí sí bíi máìlì kan. Ó tò lọ ṣálálu ni. Kálukú wá wòran ni. Ìran ńlá sì ni pẹ̀lú lọ́jọ́ tí wọ́n pa àwọn sọ́jà 22 sí etí òkun Èkó Bábíṣò tí kò sẹ́nìkan torí irú ẹ̀ rí ni. Àwọn adigunjalè ni wọ́n máa ń wá yìnbọn pa tí wọn yóò sì kọ ẹ̀yìn wọn sí àgbá. Kò sẹ́ni tó mọ̀ pé wọ́n lè kọ ẹ̀yìn àwọn ọ̀gá sọ́jà náà ságbá. Ohun tó jẹ́ kí àwọn èrò pọ̀ nìyẹn. Kì í ṣe àwọn ará Èkó nìkan ni wọ́n wà níbẹ̀. Àwọn èrò ti Ìbàdàn wá, àwọn èrò ti Ọ̀yọ́ wá, àwọn tí wọ́n wá láti ilẹ̀ Ìgbò wà níbẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn Haúsá ló sì ti Kánò wá wòran. Wọn kò pa sọ́jà ní etí òkun rí. Ìgbà àkọ́kọ́ nìyẹn nínú ìtàn Nàìjíríà. Ọjọ́bọ̀ Àlàmísì ọjọ́ 11 oṣù kẹta ọdún 1976 ni. Aago 5 ni wọ́n ti sọ pé wọn yóò pa wọ́n. Nítorí ẹ̀ láti aago 2 ọ̀sán làwọn èèyàn ti ń rọ́ lọ sí etí òkun. Ṣùgbọ́n wọn kò kó wọn dé ní aago 5 náà. Nígbà tí aago 7 lù tí àwọn èèyàn sì ń rò pé àbí wọn kò ní í kó wọn wá mọ́ ni. Bẹ́ẹ̀ ni mọ́tò Land Rover kan sáré dé sí etí òkun náà. Ọ̀gá sọ́jà kan ló sì bọ́ sílẹ̀ nínú ẹ̀ pì. Bó ti bọ́ sílẹ̀ ló pariwo kí gbogbo èèyàn lè gbọ́. Ó ní wọ́n ti ń kó wọn bọ̀ o. Kò ju ìṣẹ́jú 5 lẹ́yìn náà lọ nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbúrò ariwo mọ́tò kan tó ń ké yààfún bọ̀. Bẹ́ẹ̀ ni mọ́tò Maria dúdú Black Maria tí wọ́n fi ń kó àwọn ẹlẹ́wọ̀n ńlá kan yọ lọ́ọ̀kan tó sì bẹ̀rẹ̀ sí rọra rìn. Nígbà tó yọ sí ibi tí àwọn èrò wà, ó sì rìn síwájú díẹ̀ ló bá dúró ní etí òkun gan-an. Nígbà náà ni ọ̀gá àwọn sọ́jà kan jáde, ó sì gba ìwé lọ́wọ́ ẹni tó wà níbẹ̀. Ó bẹ̀rẹ̀ sí pé orúkọ àwọn sọ́jà tí wọ́n kó wá náà jáde níkọ̀ọ̀kan. Bó ti ń pè wọ́n náà ni gbogbo wọn ń bọ́ sílẹ̀ tí wọ́n ń jáde nínú ọkọ̀ dúdú náà. Ẹni tó kọ́kọ́ jáde nínú mọ́tò náà ni ọkùnrin fìrìgbọ̀n kan báyìí, ọ̀gágun àgbà Major General Iliya Bisala. Òun ni okùn rẹ̀ tóbi jù nínú gbogbo àwọn tí wọ́n pa. Ọ̀gá ńlá ni nínú iṣẹ́ ológun. Bó ti ga bẹ́ẹ̀ ló síngbọnlẹ̀. Ohun tó kàn ṣẹlẹ̀ ni pé ọjọ́ náà kì í ṣe ọjọ́ fáàrí fún ọ̀gá àwọn sọ́jà náà. Ọjọ́ tí wọn yóò kọ ẹ̀yìn rẹ̀ ságbá ni. Bí wọ́n ti mú òun jáde ni wọ́n rọ́ àwọn tó kù jáde. Bẹ́ẹ̀ ni wọ́n dè wọ́n mọ́ àgbá ńlá tí wọ́n ti kó yẹ̀pẹ̀ kún inú ẹ̀. Òun ni sọ́jà tó jẹ́ ọ̀gá wọn bá pariwo fún àwọn sọ́jà tó kù. Oníkálukú gbé ìbọn rẹ̀ sí ọ̀kan sọ́jà kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kan náà ló sì di kàràkàkàkà. Ń làwọn ọmọ Ádámọ̀ bá ń sorí kọ́ lórí irin. Ìbọn ti játì fún tẹ̀dọ̀ wọn. Ṣùgbọ́n kò sẹ́ni tó ṣe wọ́n pẹ̀lẹ́ o. Àwọn èrò wọn rán kò sì káàánú wọn. Ariwo làwọn tó wà níbẹ̀ ń pa. Ó yá, ẹ tún fìbọn sí wọn lára. Ẹ jẹ́ kí wọ́n gbé ọta mì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n yìnbọn pa 22 nínú àwọn tí wọ́n pa Muritàlá Rahamat Muhammad, olórí Nàìjíríà láàrin oṣù keje ọdún 1975 sí oṣù kejì ọdún 1976. Ní gbogbo ìgbà tí wọ́n pa wọ́n yìí, ìjọba sì ń bá àwọn 7 míì ṣẹjọ́ lọ́wọ́. Nínú wọn sì ni ọkùnrin tó ṣáájú àwọn apààyàn náà, ọ̀gágun Bukar Sokadimka. Òun gan ló kó gbogbo àwọn Nàìjíríà sínú ìyọnu nítorí láàrin ọjọ́ 13 oṣù kejì ọdún 1976 títí di ìparí oṣù kẹta ọdún náà, nínú ọ̀fọ̀ ni gbogbo Nàìjíríà wà. Kò sẹ́ni tí kò dárò ikú tó pa Muritàlá Muhammad, olórí Nàìjíríà kan tó fi ìyanu ṣèjọba. Bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan-an nìyí o. Yakubu Gowon ló ń ṣèjọba Nàìjíríà láti ọdún 1966. Ṣùgbọ́n nígbà tí yóò fi di ọdún 1975, ìjọba rẹ̀ ti sú àwọn èèyàn tí wọ́n yàn án sípò, ìyẹn àwọn sọ́jà ẹlẹgbẹ́ ẹ̀. Ṣé lọ́dún 1966, lẹ́yìn tí àwọn ológun ọmọ ilẹ̀ Ìgbò kan ti fìgbọ́n gbàjọba lọ́wọ́ àwọn Tafawa Balewa, ni àwọn sọ́jà ilẹ̀ Haúsá kan kó ara wọn jọ tí wọ́n sọ pé àwọn yóò gbẹ̀san lára àwọn tí wọ́n pa àwọn aṣáájú àwọn. Muritàlá Muhammad ló ṣáájú wọn.
àwọn sọ́jà tó sì tún kó sòdí nígbà náà ni Joe Garba, Yakubu Danjuma, Shehu Yaradua, Ibrahim Babangida, Muhammadu Buhari, Iliya Bisala, Joe Akahan, Abdullahi Muhammad àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn sọ́jà yìí ni wọ́n dá wàhálà burúkú sílẹ̀ nínú oṣù keje ọdún 1966 tí wọ́n pa olórí orílẹ̀-èdè yìí ìgbà náà Agui Ironsi tí wọ́n sì gba ìjọba padà sí ọwọ́ àwọn Haúsá. Bí kì í bá sì ṣe pé nígbà náà ipò ọ̀gá láàrin àwọn Haúsá ṣe pàtàkì ni Murtala ní ìbáṣe olórí Nàìjíríà, ṣùgbọ́n wọ́n gbé ìjọba fún Gowon nítorí òun ní ipò rẹ̀ ga jùlọ nínú àwọn sọ́jà tí wọ́n wá láti ilẹ̀ Haúsá. Lẹ́yìn tí Gowon ti ṣe ọdún 9 nílé ìjọba rẹ̀ ti sú àwọn tí wọ́n gbé e dépò. Àwọn sọ́jà wẹ́wẹ́ ọjọ́sí náà sì múra láti gba ipò náà padà lọ́wọ́ rẹ̀. Shehu Yaradua pàdé Ibrahim Babangida, ó sì bíi pé ṣé bí ìjọba ṣe ń lọ ní Nàìjíríà yìí dára. Babangida ni ó sú òun náà o. Níbẹ̀ ni wọ́n sì ti wọ́ Joe Garba mọ́ra tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kó àwọn tó kù jọ láti gba ìjọba lọ́wọ́ Gowon. Ohun tó wá burú nínú ọ̀rọ̀ yìí ni pé Joe Garba yìí ni olórí àwọn tí wọ́n ń ṣọ́ Gowon. Gbogbo sọ́jà tó bá wà lẹ́yìn Gowon láti ṣọ́ Joe Garba ló fi wọ́n síbẹ̀. Ọkùnrin náà ló sì ṣáájú àwọn tí wọ́n ń gbèrò pọ̀ láti pa Gowon yìí. Yàtọ̀ sí pé òun tilẹ̀ ní olórí àwọn tí wọ́n ń ṣọ́, ọmọ ilé kan náà ni òun àti Gowon ní ìpínlẹ̀ kan náà àti ní àdúgbò kan náà. Ṣé bí ikú ilé kò pa ni tòde kò lè rí nípa. Lẹ́yìn tí Joe Garba, Shehu Yaradua àti Babangida ti parí ètò tí wọ́n sì ti rí àwọn ọmọ ogun kó jọ, wọ́n ronú pé ta ni àwọn yóò fi ṣe olórí ìjọba náà bí àwọn bá gbà á tán. Wọ́n ní kò sí ẹni méjì tí àwọn fẹ́ ju ọ̀gá àwọn àtijọ́ lọ, ni wọ́n bá ní kí Garba àti Yaradua lọ bá Murtala nílé. Garba sọ báyìí nínú ìwé tó kọ pé bí a ṣe dé ilé rẹ̀ níjọ́ náà, a bá a tó ń ké Kùránì lọ́wọ́. Àárín méjì ló wà nígbà tí a débẹ̀, kò sì ṣe bí ẹni pé òun rí wa rárá. A dúró fún bí 40 ìṣẹ́jú kó tó ṣe tán. Kò sì sẹ́nìkan tó wí kinní kan nínú àwa méjèèjì. Ó pẹ́ tí èmi ti dé ilé ẹ̀gbẹ̀yìn. N kò débẹ̀ láti ọdún 1969, bó tilẹ̀ jẹ́ pé èmi ni mo parí ìjà fún òun àti Yakubu Gowon lọ́dún 1972, tó sì jẹ́ lẹ́yìn tí wọ́n parí ìjà náà ni Gowon tó yàn án sí ipò mínísítà fún ètò ìbánisọ̀rọ̀. Èmi àti òun kì í ṣe ọ̀rẹ́ tààrà, bẹ́ẹ̀ a jọ wà pọ̀ nígbà tí a fẹ́ gbàjọba lọ́dún 1966 ni. Ṣùgbọ́n òun àti Shehu Yaradua súnmọ́ ara wọn dáadáa. Nítorí bẹ́ẹ̀ Shehu ni mo fẹ́ kó sọ̀rọ̀. Bí Yaradua ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ náà fún, mò ń dá sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Nígbà tí a parí ọ̀rọ̀ náà, ó wò wá lójú kan báyìí. Ó sọ̀rọ̀ pé mo ti sọ pé n kò ní torí Nàìjíríà gbébọn mọ́. Gowon ti ba ayé ara ẹ̀ jẹ́. Wọ́n sì máa wò ó tí yóò fi jóná kú ni, tí yóò kó sínú iná tí yóò sì jóná. Bí ẹ̀yin ọmọ yìí bá fẹ́ fìbọn gbàjọba, mi ò lòdì sí o, nítorí ó ti yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀ yẹn ti pẹ́. Ṣùgbọ́n o, bí ẹ bá gbàjọba yín tán, èmi kọ́ ni wọ́n ṣe olórí ìjọba yín gẹ́gẹ́ bí ẹ ṣe wí yẹn. Ṣùgbọ́n nítorí pé mo nígbàgbọ́ nínú ohun tí ẹ fẹ́ ṣe yìí, kíní kan ni mo fẹ́ ṣe ìlérí ẹ̀ fún yín. Yẹn náà ni pé bí ẹ bá kùnà nínú fífipá gbàjọba yìí o, tí ọwọ́ sì tẹ̀ yín, ẹ fọkàn sí pé wọ́n yọ yín jáde, wọ́n rí i pé ẹnikẹ́ni kò yìnbọn pa yín. Bó ti sọ bẹ́ẹ̀ tán ló tún padà sí ibi Kùránì ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ka Kùránì ẹ̀ lọ. Nígbà tí àwa náà sì dúró dẹ̀, a dìde pé à ń lọ. Mo sọ fún Yaradua nígbà tí a jáde tí à ń lọ pé báwo ni a wá ṣe fẹ́ ṣe báyìí o, àbí nígbà tí ọ̀gá sọ pé òun kò ní ṣe olórí wa. Yaradua ní kí n fi ìyẹn sílẹ̀ fún òun. Ó ní ibi tí a bá ọ̀rọ̀ náà dé yẹn ti dáa jù. Ó ní òun yóò máa bá a sọ lójoojúmọ́ títí tí yóò fi gbà sí òun lẹ́nu. Láti ìgbà náà bí gbogbo ọ̀rọ̀ náà bá ti ń lọ ńlá ń sọ fún un. Ṣùgbọ́n síbẹ̀ ó rí i pé òun wà ní London lọ́jọ́ tí a fẹ́ gba ìjọba lọ́wọ́ Gowon. Aeroplane tó sì gbé òun nìkan la jẹ́ kó wọlé sí gbogbo Nàìjíríà lọ́jọ́ náà tí a fi ìbọn gbàjọba. Bí Joe Garba ti wí nìyí nínú ìwé tó kọ. Ọkùnrin tó ń ṣọ́ Gowon tó sì tún fà á lé àwọn ọ̀tá ìjọba ọ̀gá rẹ̀ lọ́wọ́.
òun gan ló sì lé Gowon jáde. àmọ́ báwo gan ni wọ́n ṣe gbàjọba ọ̀hún lọ́wọ́ Gowon? ẹ jẹ́ ká bá ìyẹn lọ láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń ṣe ìwádìí ikú tó pa Murtala Muhammed àti ìjọba Gowon tó lọ. Fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center ní ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú òkàlẹ̀.